نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. أرقى الله وبا الله سبحانه وتعالى أترى صلاة فنبي محمد صلى الله عليه وسلم إكي الله ولا الله كما بان صحابه شي الله أورا لهم شي الله وبا كما بان نكالكو وعلقوني واتلبني ولا لا إله إلا الله. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa òun náà ni hakikatul qadar. Kí ni pàápàá tí a ń pè ní al-qadar? Láìsí èméjì gbólóhùn al-qadar gbólóhùn kan tó dá sí wípé ó ti wọnú ahọ́n àwọn Yorùbá. Ìyẹn ni wípé ìtumọ̀ gbólóhùn yìí a mọ̀ a sì máa ń lò láàrin ara wa. Kódà ní tí kìí ṣe mùsùlùmí ẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n là ń pè ní kádàrá. Wọ́n ní kádàrá rẹ̀ ni kádàrá tó mú wáyé ni. Ìntí kádàrá sọ nìyí. So gbólóhùn yìí a ní dààmú jìnnà lórí ìbáwasọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ torí pé ó ń bẹ lórí ahọ́n wa àti ń lò láàrin ara wa. Bó bá ti ẹ̀já sí wípé wáàsí kò ní mọ́ sú mùsùlùmí láti gbọ́ níta ti mọ̀ tẹ́lẹ̀ yóò tún ṣe wá láǹfààní àlékún ìmọ̀ fún ntí a mọ̀ tẹ́lẹ̀ èyí tí ò bá dáa tí ó wà òkè lórí tá a mọ̀ nípa rẹ̀ ìmọ̀ tún wá sí gbọ́ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò mọ̀ ṣe àfọ̀mọ́ ntí a gbọ́ tí ó jókòó dáadáa. Kí a tó tẹ̀síwájú tí kì bá ṣe wípé àwọn nǹkan tí ń bẹ láwùjọ ní ìyà tí àwọn èèyàn tí wọ́n kọ sí ọ̀rọ̀ kádàrá ni bí ó mẹ́lòmí kẹlòmí fẹ́sìn ìsìláàmù sílẹ̀ kó lóhun ṣẹ̀sìn ìsìláàmù mọ́. Ẹlòmí ti torí ọ̀rọ̀ kádàrá ó fẹ́sìn ìsìláàmù sílẹ̀. Ẹlòmí ó tọ́ látara kádàrá ó ti pa nǹkan mí papọ̀ níbi ìjọsìn fọ́lọ́n. Bó ṣe ń sin Ọlọ́run ọba Allah tó ń kírun wákàtí márààrún tó ń gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ló tún sin nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Ẹlòmí látara pé ó ń wá oore kan nínú oore ilé ayé, bóyá owó ni, bóyá ọmọ ni, bóyá àlàáfíà ni, bóyá ìfọ̀kànbalẹ̀ ni, ìkó ọrọ̀ jọ ni. Eléyìí ti mẹ́lòmí kí ẹlòmí kó bá kádàrá lò lọ́nà tí kò yẹ kí mùsùlùmí ká bá lò. Abẹ́lòmí sì ni yí látara wípé ó kéwú ó ti di àfáà ayé mọ̀ ìlú mọ̀ àbókàwé ó kàwé débi tí yàn ń kàwé dé ó gba ọ̀pọ̀lọpọ̀ oyè níbi ìwé ó ti di professor ó ti di doctor. Eléyìí di sábàbí fẹ́lòmí tó dá sí wípé ọ̀rọ̀ kádàrá kò yé mọ́. Kí la ń pè ní kádàrá kò yé mọ́, bóò la ṣe ń bá kádàrá lò kò yé mọ́. So orílẹ̀-èdè àwọn fìtínà ní ń bẹ láwùjọ tó ń fi hàn nípa ìhà tí àwa mùsùlùmí tí a kọ sí ọ̀rọ̀ kádàrá. Ìyẹn ló mú wa ká fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Àìjẹ́bẹ̀ ọ̀rọ̀ nípa kádàrá kìí ṣe nǹkan tí mùsùlùmí
tí a máa gbé yẹ̀wò láàrin ara ẹni torí wípé kọ̀kọ̀kan ni tí ò ṣe é tú tọ́lọ́wọ́n bó sì fẹ́ ká máa tú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú Sunanu Tirmidhi, òṣèlá Muhammad sallallahu alayhi wa sallam ó jáde síta wá rí àwọn apá kan nínú àwọn sàhábà rẹ̀ tí wọ́n ń ṣe nfanfa, wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn nípa ọ̀rọ̀ kádàrá, báyìí ni bẹ́ẹ̀ kọ́, báyìí ni bẹ́ẹ̀ kọ́, báyìí ni bẹ́ẹ̀ kọ́. Ànábì sallallahu alayhi wa sallam ní abi hadha ursiltu ilaykum, sí pẹ̀lú tẹ́ ń fa láàrin ara yìí onítọ́lọ́wọ́ ọba tó rán mi sí yín. Abi hadha bu'ithtum, jẹ́ntọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó torí ẹgbẹ̀yìn dìde nìyí gẹ́gẹ́ bí mùsùlùmí. fahadharu, ẹ jìnà sí. So ẹ̀sìn Islamu kò fẹ́ kí mùsùlùmí ká máa ṣe gbọ́nmi sí omi òtó, ká máa ṣe nfànfà tó bá ti di lórí ọ̀rọ̀ kádàrá. Àṣírí tó sì ń bẹ lábẹ́ rẹ̀ wọn náà ni wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí ẹ̀sìn wa kó ní dáàbòbò, yóò sì ti ara eléyìí ó fẹ́ káwa mùsùlùmí ká dúró ṣinṣin lórí ìlànà ẹ̀sìn Islam. Tí ó bá rí bẹ́ẹ̀ ni àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n ti wá tí wọ́n ti lọ síwájú Muhammad sallallahu alaihi wasallam, àwọn èèyàn tó takò wọ́n tí wọ́n ò gbà fún wọn, wọn ò ṣaláì mọ́ gbà fún wọn, wọn ò ṣaláì mọ́ mọ́ takò wọn bí ìbá ṣe lórí ọ̀rọ̀ kádàrá. Kódà a ní àwọn Yahudi, àwọn Jews, ọ̀rọ̀ kádàrá ó dàrú mọ́ wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ láàrin àwọn Nasara náà, àwọn Christians ó dàrú mọ́ wọn lọ́wọ́. Bákan náà láàrin àwọn tó jẹ́ abọgibọ̀pẹ̀, àwọn olóòṣà pọ́nbélé, ọ̀rọ̀ kádàrá ó dàrú mọ́ wọn lọ́wọ́. Tó bá tún wá débi àwọn tó ń pè ní ad-Dahariyun, àwọn tó dá sí wípé wọ́n gbà pé ilé ayé tá a wà yìí òun náà ní ìbẹ̀rẹ̀, òun náà sì lópin, kò síbi tá à ń lọmọ lẹ́yìn ilé ayé yìí. Tá a bá ti kú kò sí ṣirò, tá a bá ti kú kò sálọ kìyàmà, kò sálọ jẹ́nà, kò sí iná, kò sí ṣirò. Àwọn ẹni wọ̀nyí àwọn ni ashabul uqul, wọ́n gbára lílà káyé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn. Àwọn náà dúkù ti ọ̀rọ̀ kádàrá, wọ́n sọnù látara rẹ̀. Nínú wọn ààrí nínú wọn ni Karl Marx. Ẹ̀rí Karl Marx òun náà takun tá ń pè ní kádàrá, torí pé wọ́n ṣe nfànfà púpọ̀, wọ́n kẹnu bọ̀rọ̀ kádàrá, ó sọnù. Nínú wọn òun náà ni Charles Darwin. Karl Marx sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ilé ayé tẹ́ rí yìí ó kàn wà bẹ́ẹ̀ ni, kò sí olùdá fún, bẹ́ẹ̀ ni kò sí alámòjútó fún. Àwọn èèyàn tá a bá ṣe ilé ayé yìí náà ni, bàbá ṣe fẹ́ kí ilé ayé kó lọ bẹ́ẹ̀ ni ó ṣe lọ, bàbá ṣe fẹ́ kó mọ́ lọ kò ní lọ bẹ́ẹ̀. Charles Darwin òun sọ lọ́nà nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò sẹ́ni tó pinlẹ̀ rẹ̀, àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàrà ọ̀bọ láti dìde. Kì í ṣe pé ẹnìkan bẹ tó dá wa, kì í ṣe pé ẹnìkan bẹ tí ń darí wa, tí ń ṣe tó wù lé wa lórí rárá. Kódà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní tó bá fẹ́ fún rẹ̀ yóò rí, ní tí ò bá fẹ́ kò ní rí. So tí ẹ bá lọ pẹ̀lú ìtàn ilé ayé, a rí wípé àwọn ẹni tí wọ́n sọnù lórí ọ̀rọ̀ kádàrá, àwọn ẹni tí àlámọ̀rí Ọlọ́run ọba nípa ètò kádàrá tó dàrú mọ́ lọ́wọ́, kò sí ní tó jẹ́ kó dàrú mọ́ wọn lọ́wọ́ bí ìbá ṣe wípé wọ́n kẹnu bọ̀rọ̀ kádàrá, wọ́n ṣe fanfa rẹ̀ láàrin ara wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi ń kọ̀ fún àwa wípé a gbọ́dọ̀ máa ṣe nfanfa lórí ọ̀rọ̀ kádàrá. Kódà kìí ṣe nǹkan tó dá sí wípé
agbọ́dọ̀ mọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé a fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ní tó ṣe àwọn ẹni ìṣíwájú tí wọ́n sọnù látara rẹ̀ àwọn náà sọnù. ṣùgbọ́n Ànábì sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ yìí nígbà tó sọ̀rọ̀ yìí nílùú Madina kété tó ṣẹlẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó papòdà tó kú tán táwọn sọ̀hábà tí wọ́n sì gbẹ́kọ̀ọ́ tánàbí sọ fún wọn wọ́n ṣe fáfá lórí ẹ̀ wọ́n dúró bánàbí ṣe dúró wọ́n gbọ́yé bánàbí ṣe gbọ́yé. lẹ́yìn náà àwọn ará wọn yẹn kan wá dé lẹ́yìn àwọn sọ̀hábà yẹn làwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ kádàrá la fi pín sọ́nà mẹ́ta. ní ṣókí ntí à ń pè ní alqadar gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu bó ṣe mú àkójọpọ̀ ọ̀rọ̀ wá lórí ẹ̀ ó ní alqadar sirrullah. ntí à ń pè ní kádàrá òun náà ni kọ̀kọ́ Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala. àwọn àfáà àwọn aṣílálàyé pé ntí à ń pè ní kádàrá òun ni tó dá sí wípé ìtumọ̀ rẹ̀ lédè àlékún ni ẹ̀sìn Islam mú wá fún kò tako ìtumọ̀ rẹ̀ lédè. Al-Qadar ní èdè òun ni òǹdíwọ̀n Qadar òǹdíwọ̀n. tá a bá gbé mọ́tò kalẹ̀ mọ́tò yìí iye èèyàn tó lè kó nìyí kò lè kó ju 16 passengers lọ tí àwọn 16 bá fi wálé wà ń bẹ̀ òǹdíwọ̀n rẹ̀ náà nù. tó bá jẹ́ 15 kìí ṣe òǹdíwọ̀n rẹ̀ tó bá jẹ́ 10 kìí ṣe òǹdíwọ̀n rẹ̀ tó bá jẹ́ 17 kìí ṣe òǹdíwọ̀n rẹ̀. eléyìí ni tó ń pè ní alqadar lédè Lárúbáwá òǹdíwọ̀n at-takbir ká sọ òǹdíwọ̀n nǹkan pé báyìí ni kò jù báyìí lọ kò ju iye báyìí lọ kò dasìkò báyìí lọ. ṣùgbọ́n tí a ń pè ní alqadar ní tèdè tẹ̀sìn òun náà ni ìní ìgbàgbọ́ at-tasdiqul jazim kágbà lódodo tí ò ní sí iyèméjì lórí ọkàn wa nígbà kọ̀ọ̀kan rárá yálà nígbà òjò nígbà ẹ̀rùn nígbà tá a rí jẹ àbí nígbà tá a rí jẹ nígbà tá àlàáfíà ń bẹ àbí nígbà tí ìnira ń bẹ ìgbà dúdú àbí ìgbà funfun ìgbà ìmọ́lẹ̀ kí á gbà lódodo lọ́kàn wa tí ó sì ní iyèméjì ò ní síbẹ̀ rárá wípé Allah subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba Allah ó ní ìmọ̀ lórí gbogbo ń tó dá kí in tí ó ṣẹlẹ̀ sí wọn báwo ló ṣe ṣẹlẹ̀ sí wọn in tí ò ní ṣẹlẹ̀ sí wọn bí ó ṣe ní ṣẹlẹ̀ sí wọn tí ó bá ti ṣẹlẹ̀ sí wọn náà nìyí báwo ló ṣe ṣẹlẹ̀ sí wọn kódà in tí ò ṣẹlẹ̀ sí wọn kí ló dé tí ò fi ní ṣẹlẹ̀ sí wọn. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ìmọ̀ kan yìí ń bẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni nǹkan yìí yóò ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ìtọ́lọ́run bá ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ìtọ́lọ́run bá ní kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀. eléyìí ní táwọn pè ní al-qadar. ní ṣókí ìtumọ̀ tá a mú wá yìí wọn làwọn afá máa ń pè ní al-ma'na al-ijmali ìtumọ̀ àkójọpọ̀ lórí ọ̀rọ̀ kádàrá kágbà yìí pé Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó tó dá wa gbogbo tí ń bẹ kó tó máa bẹ lọ́lọ́run ti nímọ̀ nípa wọn bí ó ṣe máa bẹ ìgbà wo ni ó máa bẹ báwo ni ó ṣe máa bẹ lórí kí ni ó máa bẹ lórí ìgbà wo ni ò ní bẹ mọ́. bákan náà in tí ò ní bẹ Ọlọ́run ti mọ̀ pé kò ní bẹ ẹ̀rí ó sì mọ̀ pé kò ní bẹ rárá náà ni títí tí gbogbo tí ń bẹ tí ò fi ní bẹ mọ́. Ọlọ́run bá yín nímọ̀ yìí pé in tí ò ní bẹ tí ó bá padà wá bẹ ó mọ̀ yìí pé yóò padà bẹ bẹ́ẹ̀ sì ni báwo ló ṣe bẹ ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. eléyìí ni al-ma'na al-ijmali kò gbọ́dọ̀ fún ẹnìkan kan rú ẹnikẹ́ni tó lè bá fi lè forú nínú àgbọ́yé lórí ọ̀rọ̀ kádàrá láìsí ìméjì kìí ṣe mùsùlùmí. bóde ìdá sí pé ní ìtumọ̀ rẹ̀ nífọ̀síwẹ́wẹ́ àwọn agbọ́nrin kan bẹ tí yẹn bá lọ síbi àwọn ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ìyẹn á kọ́ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí àwọn àfáàsì kọ sílẹ̀ nínú tírà
ṣùgbọ́n lè ta mọ́ wá yìí rárá àbọ̀rọ̀ rí mùsùlùmí kan kó ṣe àfẹ́kù ìmọ̀ nípa rẹ̀. ìyẹn ni wípé ká gbé lórí àwọn ọmọ ènìyàn bíbẹ̀ wa kò ṣẹ̀yìn ọlọ́run ká tó bẹ ọlọ́run nípa ó nímọ̀ nípa àpàdà wa bẹ bíbẹ̀ wa ó mọ̀ gbàtà bẹ òun náà ló sì dá bíbẹ̀ wa gbàtà bẹ̀dà gbàtà ṣẹ̀mídà kò ṣẹ̀yìn ọlọ́run gbàtà kúrò ní ayé kò ṣẹ̀yìn ọlọ́run gbogbo tí ó wá ṣẹlẹ̀ sí ní pátá tí ó ṣẹlẹ̀ sọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá bá ṣe dúdú ni bá ṣe pupa ni bá ṣe funfun ni bá ṣe ga ni níbo ni wọ́n bí wa sí ni talẹ́ tí ó bí wa ni kí láá jẹ kí láá ní jẹ bóò lá ṣe rí níbo lá lọ níbo lá ní lọ kí láá jẹ kí láá mu kí láá wọ̀ gbogbo pátá ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run. sólè ìta sọ yìí orin tí wọ́n ń pè ní alqadar nínú ẹ̀sìn ìsìláàmù. lábẹ́ eléyìí àwọn mùsùlùmí asọ́fúnra wa lẹ́ẹ̀kan nípa àwọn mùsùlùmí wọ́n kú sọ́nà mẹ́ta lórí ọ̀rọ̀ kádàrá. àwọn ọ̀ràn àkọ́kọ́ àwọn sọ wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala in tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn in tí ó jẹ́ àti tí ò ní jẹ́ ọlọ́run ti kádàrá rẹ̀ débi wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní tán pè ní ikhtiyariya láti lè ṣẹ̀ṣà fún rárá rẹ̀ wípé nǹkan tó wù mí jẹ nìyí nǹkan tó wù mí mu nìyí wọ́n ní ìyíntà bá jẹ ọlọ́run ló fọ́ sí wa ìyíntà bá mu ọlọ́run ló fọ́ sí wa ìyíntà bá jẹ́ bí a mùsùlùmí ni bóyá èèyàn kì í ṣe mùsùlùmí ni ohunkóhun kó ṣẹlẹ̀ sí ni ọlọ́run fọ́ sí ẹni débi pé èèyàn ò ní làákàyè kankan tó fi lè ṣẹ̀ṣà pé n tó wù mí ni n tí ó wù mí ni. àwọn eléyìí wọ́n kọjá àlà lórí ọ̀rọ̀ kádàrá torí pé tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run bá ṣe fi kọ́ wa bẹ́ẹ̀ kọ́ lànàbí sallallahu alayhi wa sallam ló ṣe fi kọ́ wa láìsí méjì wọ́n sọnù. àwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn onírárá o ọlọ́run ọba ò nímọ̀ nípa kankan àwọn ọmọ èdè ènìyàn àwa la ní kápá lórí tá a bá fẹ́ ṣe àti tí ó ṣe wá tá a bá fẹ́ jẹ á jẹ tabala jẹ àní jẹ taba fẹ́ ṣẹ̀mí á ṣẹ̀mí tabala fẹ́ kú á kú ọlọ́run bò ní kápá kankan rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ kódà kò mọ̀ nípẹ̀ ọwọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni gbogbo ẹ̀ ń bẹ yẹn ni wípé lẹ́nu wọn lọ́hùn àwọn ń sọ wípé tó bá ṣoríire ìwọ náà ni ẹ̀rí bí yóò ṣiṣẹ́ kejì náà ni ọwọ́ èèyàn náà ló wà kò sí kankan tọ́lọ́run bá mọ̀ sí nípẹ̀ kódà nígbà tá a bá tó ṣoríire tán lọ́lọ́run tó mọ̀ yìí pé aṣoríire nígbà tá a bá tó parí wáàsí yìí tán lọ́lọ́run tó mọ̀ pé ókè àwọn ẹrú mi ò wọ́n ṣe wáàsí kì í ṣe pé Ọlọ́run bá ti nímọ̀ wípé wáàsí yóò wáyé lẹ́ni kì í pé Ọlọ́run bá ti nímọ̀ wípé àwọn tá a wà ní wáàsí yìí kọ́lọ́run tó dá wa gan kó tó dá sánmà méjèèje gan fúnra rẹ̀ gan Ọlọ́run ti mọ̀ wípé àwọn èèyàn kan o àbí nínú àwọn tó wò ó darí nínú àwọn ẹ̀dọ́ òun nínú èèyàn àwọn èèyàn kan òun ó ṣe wọ́n mùsùlùmí nínú wọn wọ́n wà ní wáàsí báyìí nígbà báyìí lásìkò báyìí tójó rọ̀ nígbà báyìí lágo báyìí nígbà báyìí wọ́n lọ́wọ́ bò nímọ̀ nípa eléyìí so ìgbà táwọn mọ̀ nípa ẹ̀ lọ́lọ́run náà mọ̀ nípa ẹ̀ ìgbà tí à ń ṣe lọ́lọ́run tó nímọ̀ nípa ẹ̀ láìsí méjì àwọn ẹni wọ̀nyí àwọn náà tún sọnù ẹ wá láwọn ọ̀nà méjèèjì tá a sọ yìí dọ́ọ̀lún mùdílún dọ̀lálà ba'idan wọ́n sọnù wọ́n sì ń sọ àwọn èèyàn nù ní ìsọnù tó dá sí pé ẹnikẹ́ni tó bá fi lè kó síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bọ́lọ́run fẹ́ kò ní mọ̀nàmọ́ láìsí èméjì ẹ̀ẹ́dì pé àwọn ọ̀nà méjì tá a sọ yìí lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam kò sírú wọn lẹ́yìn àwọn sàhábà kò sírú wọn ìgbà tó dá àsìkò lẹ́yìn ìgbà táwọn sàhábé ti lọ tán tó dá sí wípé
àwọn òǹkà díẹ̀ láàrin nínú àwọn ló ṣẹ́kù nínú àwọn sọ̀hábà òun láyàṣẹ̀ wá láwọn ẹni wọ̀nyí ṣẹ̀ṣẹ̀ wá dìde ìran méjèèjì ṣẹ̀ṣẹ̀ wá dìde ọ̀rọ̀ sì ń bọ̀ lórí wọn inṣáàlá. ìran ẹlẹ́ẹ̀kẹta ìlànà tó dá sí wípé àwọn ní ìgbàgbọ́ wa alaikum salam wa rahmatullah wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó tó dá wa kó tó dá sámà méjèèje kó tó dá ilẹ̀ méjèèje kó tó dá Ádámọ̀ kó tó dá funfun kó tó dá dúdú lọ́lọ́run ti nímọ̀ nípa gbogbo nǹkan tí ó dá bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti wà lákọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kódà títí di ọjọ́ alkiyama kódà ju alkiyama lọ aljanna iná báwo ni gbogbo ó ṣe lọ Ọlọ́run ti nímọ̀ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí síwájú kọ́lọ́run tó dá àwọn èèyàn àti àwọn àlùjọ̀nú tí ó la ẹ̀sìn bọ́ lọ́rùn tá a bá wá kú tán tí ó wá ṣe ṣire wa lọ́jọ́ alkiyama kọ́lọ́run tó dá wa Ọlọ́run bá ti nímọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí ó sì ń bẹ lákọsílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ tòun ti bẹ́ẹ̀ Ọlọ́run bá fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlùjọ̀nú ó fún wa ní táǹpẹ̀ ní al-ikhtiyariya ó fún wa ní làákàyè ká lè ṣẹ̀ṣà wípé in tó wù mí nì tí n bá ti fẹ́ ṣínú wọ́n gbé dèbídù kalẹ̀ wọ́n gbọ́sọ̀ kalẹ̀ wọ́n gbé mi kalẹ̀ jẹ́ ń lo dèbídù wọ́n gbọ́sọ̀ kalẹ̀ wọ́n gbé dèbídù kalẹ̀ wọ́n gbé pẹnápù kalẹ̀ jẹ́ ń lọ́sàn à ń lè ṣẹ̀ṣà wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n gbé ìgbẹ́ kalẹ̀ à ń lè mú oúnjẹ láì mọ́ mú bẹ́ débi wípé à ń lè ṣẹ̀ṣà wípé wọ́n lọ́n ó wù mí ní fẹ́ lówó ní fẹ́ yé lóṣì à ń lè ṣẹ̀ṣà in tó wù wá fún ara wa à ń lè ṣẹ̀ṣà lórí tá a fẹ́ àti tá a fẹ́ àfẹ́ ààrẹ afẹ́ àlàáfíà afẹ́ owó afẹ́ rìzìkí afẹ́yàwó afẹ́ ọmọ àdìpú láìsí méjì àwọn ìran ẹlẹ́kẹta yìí ọ̀rọ̀ wọn yìí òun ló ṣe déédé ọ̀rọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó ṣe déédé ìlànà àwọn ànábì Ọlọ́run pátá láti òkè dólẹ̀ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìlànà wọn òun ni ìlànà tó dúró déédé tí ń bẹ lórí ìtọ́lọ́wọ̀n ọba tó fi rán Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba ní wa kadhalika ja'alnakum ummatan wasata Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí òun ṣe yí ní ìran kan tó dá sí wípé ẹ máa bẹ láàrin méjì ẹ ní kọjá àlà bẹ́ẹ̀ lẹ́ ní ṣe àṣẹ ètò ẹ máa bẹ bayna sharrayn ló dá sí pé kò sí gbogbo orin tí yẹn bá rí láyé yìí ìmọ̀ bẹ láàrin orí ibú méjì ni orí ibú ọ̀tún orí ibú òsì orí àwà láàrin ẹ lọ wò dáadáa gbogbo tó ń pè ní orí láyé yìí pátá orí tábà ti rí orí kan orí ibú kan wà lọ́tún yóò wà lọ́sì bí yẹn bá kéwú tó lo kéwú gẹ́gẹ́ bọ́lá ṣe fẹ́ ká lò orí ni ẹni yìí ti là láàrin orí ibú méjì orí ibú kíni àkọ́kọ́ kó lo kéwú kó fi kọjá àlò fún Ọlọ́run ó ń lò bọ́lá ṣe fẹ́ kó lò ó tún wá kọjá àlà ẹni kejì bọ́lá ṣe fẹ́ ká lò kò lò bẹ́ẹ̀ ó mọ̀ ṣùgbọ́n kò lò bẹ́ẹ̀ eléyìí tí wọ́n ń bẹ láàrin yìí òun jẹ́ lóríire bẹ́ẹ̀ náà lówó náà bọ́lá bá fún ni ní owó kò tí ì di oríire fẹ́ ni kò tí ì di orí fẹ́ ni dìgbà tá a bá tó lò gẹ́gẹ́ bọ́lá bá ṣe fẹ́ ká lò tá a bá lò ó ní tẹ̀lé tọ́lọ́run tọ́ ó ti dóore tó dá sí pé Ọlọ́run bá là wá kúrò níbi orí ibú méjì alákọ̀ọ́kọ́ kíyàn lo owó kó fi kọjá àlà ó lò ó bọ́lá ṣe fẹ́ kó lò ó tún wá kọjá àlà lórí ẹ̀ ìfi ń ṣe tọ́lọ́run ó fi ń ṣe tí Ọlọ́run bò fẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ò tiẹ̀ fi ṣe tọ́lọ́run òun fi ṣe tọ́lọ́run bò fẹ́ ni eléyìí tiẹ̀ òun tààrin òun wá fi ṣe tọ́lọ́run ọba fẹ́ nígbà gbogbo so alkhair òun náà ni mà kana bayna sharrayn okun tó máa ń bẹ láàrin orí bú méjì ọ̀nà kò lórí lọ́nà fi sọ fún wa pé wa kadhalika ja'alnakum ummatan wasata Ọlọ́run látara ìdí eléyìí mo ṣe ẹ̀yin mùsùlùmí
ẹ̀yin umma Muhammad sallallahu alayhi wa sallam ummatan wasata kẹwàá láàrin orí ibu méjì, orí ibu Yahudi àti orí ibu Nasara. àwọn afáṣẹ lálàyé pé bákan náà wa kadhalika bákan náà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ja'ala ahla sunnati wal jama'a bayna sharrayn. ọlọ́wọ́ bá gbé àwọn ahlu sunna kalẹ̀, yẹn ni àwọn tó dá sí wípé wọn ò ní sọ, wọn ò ní wí, wọn ò ní ṣe, wọn ò ní sin lọ́hùn àbí kí wọ́n wò pé bóòlù Ànábì ṣe sọ, bóòlù ṣe ṣe, bóòlù ṣe sin lọ́hùn. ọlọ́wọ́ bá gbé wọn kalẹ̀ ká máa bẹ láàrin orí ibú méjì, gbogbo ìlànà ìsìnsìn ní. lórí ọ̀rọ̀ kádàrá tá ń gbé yẹ̀wò yìí, ahlu sunna wal jamaa wọ́n ń bẹ láàrin orí ibú méjì. orí ibú àkọ́kọ́, orí ibú Jabariyya. àwọn ní kò sí tí wọ́n ń pè ní, àwọn ń sọ yí pé kádàrá Ọlọ́run ọba ti kọ́ mọ́ wa, kódà ọmọ ẹ̀dẹ́ ènìyàn a lè ṣe nǹkan fúnra ara wa. níta bá ṣe Ọlọ́run ó jẹ wá nípa ni. láì mọ̀ pé ń tán sọ yìí yóò mú yàn sọ yí pé Ọlọ́run ọba alábòsí ni, tó rẹ́ni tó tí ò sí lọ́hùn tọ́lọ́run fìyà jẹ. a ní wọ́n lọ́hùn ṣebí wọ́n náà ló jẹ́ nípa kó mọ́ sí ọ, wọ́n náà ló jẹ́ nípa kó di kèfèrí. tó bá rí bẹ́ẹ̀ ìwọ làbúrò fẹ́ jẹ́ lálẹ́ kìámọ̀, alábòsí ni ọ. ṣùgbọ́n àrí lè sọ léyìí tọ́lọ́wọ́ bá ní wa ma rabbuka bidhallamin lil ibad. Ọlọ́run wọn lọ́ba kì í ṣe alábòsí fún àwọn ẹrú sí ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ìlànà wọn yìí ìlànà oríbu ni, dalala ba'ida ni. ìlànà ẹlẹ́ẹ̀kejì òun náà tó lọ́pítọ̀ wọ́n ní àwọn ẹni wọ̀nyí kò tiẹ̀, wọ́n ní kò sí kádàrà, kò sí kádàrà bó ṣe wọlé kó mọ́. ìyẹn làwọn afáàfù máa ń pè wọ́n ní al-qadariyya, torí pé wọ́n ní kò sí kádàrà. Ọlọ́run bò nímọ̀ nípa rẹ̀ àfìgbà tí a bá tó ń ṣe é lọ́lọ́run tó mọ̀. àwọn ẹni wọ̀nyí kí náà takò, wọ́n takò ilmullah as-sabiq, wọ́n takò qadarullah al-mahtum wal-mu'allaq, wọ́n takò kádàrà Ọlọ́run ọba, wọ́n takò ìmọ̀ Ọlọ́run tipẹ́tipẹ́, al-ilmu al-azali, ìmọ̀ tí ń bẹ pẹ̀lú Ọlọ́run, ìgbà tí Ọlọ́run ti ń bẹ ni ìmọ̀ tí ń bẹ pẹ̀lú ẹ̀. wọ́n takò ẹ̀rí ló bí dá sí pé mùsùlùmí in tí ò bá yé ni ìyẹn lè béèrè rẹ̀ lórí ọ̀rọ̀ kádàrà, táàfin ní bá àwọn ẹni tó kọjá àlà lọ, táàfin ní bá àwọn tí wọ́n ṣe àṣe ètò lọ. tẹ́bá lọ wo àwọn tíra àwọn afẹ́sìn kó lè ba lè rọrùn fún wa, wọn ò ní ṣaláì mọ́mọ́ mú ọ̀rọ̀ kádàrà wa ní òǹdí wọn tí ó ṣe wá láǹfààní. bó ti ẹ̀dá sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ibi tí mo bá ti tó àbí ibi tí ìfẹ́ inú bá ti jẹgàba lórí ọkàn ẹni, a máa ń fọwọ́ kékeré mọ́rọ̀ kádàrà, a máa ń gbà á dànù láì mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti kọ bí ara sí ọ̀rọ̀ yìí, ìkan nínú mẹ́ta ni ó padà kó sí. ìsídà kó kó sínú àwọn ìran méjèèjì tí wọ́n ti sọnù, àbí kó bá ìran ẹyọ kan tó dúró déédé kó bá lọ. ìkan nínú méjì náà, ìkan nínú mẹ́ta yìí náà ló ṣẹlẹ̀. ẹ̀rí ìkan nínú mẹ́ta ni. ní àwọn kan wá ṣe umura láti ìlú Kúfà. lára àwọn tí ò láǹfààní àti lọ, wọ́n wá sọ pé tẹ́ bá ti dé Madina ẹ jọ̀ọ́ ẹ béèrè wípé ta ló ṣẹ́kù nínú àwọn ọmọlẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam. ẹ béèrè ní táwọn àǹfà láàrin ara wa yìí, ẹ béèrè lọ́wọ́ wọn kó yanjú ẹ̀ fún wa. àsìkò tá à ń sọ yìí kì í ṣe asúrò àwọn sọ̀hábà, asúrò àwọn tàbíìnì, àwọn tó wá lẹ́yìn wọn ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ti fẹ́ kú tán díẹ̀díẹ̀, òun ka díẹ̀ lókù nínú wọn. gbẹ̀táwọn ẹni wọ̀nyí wá tí wọ́n dé ní Madina, wọ́n wá ń béèrè káàkiri pé dákun ẹjọ́ àwọn sọ̀hábà Nábì tó bá Nábì ló gbà, àwọn tó bá Nábì jẹ, àwọn tó bá Nábì mu, àwọn tó Nábì kọ́ lẹ́kọ̀ọ́, ẹjọ́ ta ló ṣẹ́kù nínú wọn. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti kú tán. wọ́n dà ókè ẹ lọ léhùn, ẹ lọ béèrè ní tán pè ní Abdullahi ibn Umar, lára àwọn tó ṣẹ́kù lásìkò yìí ni. wọ́n wá wọlé tí wọ́n ní ya Aba Abdurrahman, ìwọ
Abu Abdurrahman Abdullah ibn Umar àwọn èèyàn kan lọ́dọ̀ wa ní o ní tí wọ́n ń sọ nìyí. Àwọn kan ní kò sí kádàrá pé ohunkóhun tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ti ṣe Ọlọ́run ọba ò nímọ̀ nípa ẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó ń ṣe òun náà lọ́lọ́run tó nímọ̀ nípa ẹ̀. Ọlọ́run ọba òun kọ́ ló dá àwọn nǹkan kan ń bẹ by chance ni wọ́n kàn ń bẹ ni ìpọ́lọ̀ ọba ló dá wọn. Bákan náà àwọn èèyàn nítawọn èèyàn ń ṣe wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń lọ wọ́n ń mú wọ́n ń jùlẹ̀ wọ́n ń sùn wọ́n ń dìde harakat af'alul ibad iṣẹ́ àwọn èèyàn ló dá fúnra ara wọn. Nítèèyàn bá ti ṣe òun ló dá kí ìpọ́lọ̀ ọba ló dá tó pọ́lọ̀ ọba ò nímọ̀ ní pẹ̀tẹ́lẹ̀. Wọ́n láwọn kan lè yí àwọn kan àwọn ní rárá o gbogbo tọ́mọ èdè nìyẹn bá ṣe pátá Ọlọ́run ló fọ́ọ̀sì láti ṣe. Ẹni ṣe ṣìnà ó ṣe ṣìnà ni Ọlọ́run ló fọ́ọ̀sì ní kí n ṣe torípọ́ Ọlọ́run bá ló kọ́ mọ́ mi. Ó jalè ní Ọlọ́run ló kọ́ mọ́ mi tó máa jalè ẹ mọ́ bu mi. Dákun èwo ni ń tẹ́ ẹ kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma gbogbo alamọ Abdullahi ibn Umar nínú àwọn àgbàfà nínú àwọn sahaba ni ó jọ ọmọ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu. Wọ́n ní ẹ kọ́kọ́ gbọ́ wípé àwọn ẹni wọ̀nyí tẹ bá dẹ́dọ̀ wọn ẹ sọ fún wọn pé inni Abdullahi ibn Umar bari'un minhu èmi bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́dọ̀ wọn o. ẹ̀rí wa nahnu wal islamu àwa àti islamu bura'u minhum abọ́pá islamu bọ́pá bọ́sẹ̀ kúrò níbi táwọn ẹni wọ̀nyí tí wọ́n sọ àti àwọn sàábé yòókù náà èyí tó ti kú àti tí ń bẹ láyé. Ndọ́kọ́ fún wọn ní ìdájọ́ ni kálẹ̀mọ̀ yí pé tá a bá rí àwọn èèyàn kan lóde ní tó dá sí wípé irú àrùn tó ṣe àwọn tọ̀hún àwọn ti dọ́hun àrùn yóò ṣe bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ kódà látàrí ànábì Adam alayhi salatu wassalam òun làwọn èèyàn ti ń ṣe ẹsẹ̀ kan lórí ọ̀rọ̀ kádàrà. Ẹ bá lọ sí ìtàn Qabil àti Habil ọmọ Ádámù so títí tó fi darí ànábì sallallahu alaihi wasallam òórùn rẹ̀ fẹ́ wọlé tàwọn sàábí ànábì kan lẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́ wọ́n sì dákẹ́. Ṣùgbọ́n gbà tó di àsìkò àwọn tàbíùn tó di pítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìlú àwọn mùsùlùmí wọ́n ń fẹ́ àwọn tí kìí ṣe mùsùlùmí nínú àwọn Nasara. Ọ̀pọ̀lọpọ̀ ìdarí ìlú wọ́n ń fẹ́ tí kìí ṣe mùsùlùmí wọ́n fi ń ṣolórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìmọ̀ tí wọ́n kọ́ lásìkò yìí wọ́n gbé kalẹ̀ látara ìròrí àwọn Yahudi Nasara Mọ̀júsí àwọn aráàlú China ni. Ibi ìlú fọ̀tọ́lápá dán fi wọlé òórùn àtúbọ̀tán eléyìí òun làwọn táàbì yìnyẹn rí náà fi wá béèrè lọ́wọ́ Abdullahi ibn Umar. Abdullahi ibn Umar wá sọ wáyé pé ẹ sọ fún wọn pé èmi Abdullahi ibn Umar àtàwọn sàábì ànábì àtànábì gangan àtẹ̀sí Islamu abọ́pábọ́sẹ̀ kúrò lára gbogbo ẹni tó bá ń sọ wípé kò sí kádàrá àbẹ́ni tó bá ń sọ wípé kádàrá ń bẹ ọmọ èdè ènìyàn ò ní àǹfààní àti ṣẹ̀ṣà tó wù pé àwọn ọ̀nà yìí ìran tí wọ́n sọ ní torí wípé sami'tu mo gbọ́ min Umar ibn Khattab radiyallahu ta'ala anhu tí Umaru bàbá mi tó ń sọ báyìí pé ó wá kó ti hadithi Umar ibn Khattab radiyallahu ta'ala anhu. Hadithi yìí ń bẹ nínú tírà Sahih Muslim ní odidi bó bá tẹ̀ ìdá sí pé àwọn ìmọ̀ rẹ̀ kélékélé ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà hadith ṣùgbọ́n lódidi rẹ̀ ń bẹ nínú tírà Sahih Muslim. Al-Imam Nawawi rahimahullah nínú tírà al-Arba'un an-Nawawiyya òun ló fi ṣe hadith ẹlẹ́kejì kí ni hadith náà afáwa Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó ní baynana julusun inda Rasulullah sallallahu alayhi wa sallam láàrin ìgbà tá a jókòó ká nàbí sallallahu alayhi wa sallam nínú mọ́ṣáláṣí nílùú Madina tánàbí nǹkan àwọn ẹlẹ́kọ̀ọ́
ìtọ́lá alayna rajulun lárákùnrin kan bá yọ sí wa ṣẹ̀dídù sawadi ras inú rí rẹ̀ dúdú wọ́ṣẹ̀dídù bayadi thiyab inú aṣọ rẹ̀ ó funfun la yura alayhi atharu safar ààrí irúpa ìrìnàjò lára arákùnrin yìí oníkálùkù kan wò báyìí pítà lélẹ́yìí hatta jalasa inda rasulullah sallallahu alaihi wasallam arákùnrin yìí ó sì ń bọ̀ bẹ́ ó wá jókòó sọ́dọ̀ ànábì fa asnada rukubatayhi ila rukubatayhi ó fi orúkún rẹ̀ méjèèjì ó fi kan orúkún ànábì lórí ìjókòó ànábì wa wàwádọ́ kàfẹ́yì aláfàkìdẹ́yì ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé lé orí ta ànábì sallallahu alaihi wasallam thumma qala wọ́n sọ báyìí pé ya muhammad ìwọ muhammad fa akhbirni anil islam fún mi ní ìró kí náà pè lẹ́sì islam fa qala rasulullah sallallahu alaihi wasallam ànábì wa sọ báyìí pé al-islam an ta'budallah al-islam wa an tashhada la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu islam ni wípé kò jẹ́rìí pé kò sẹ́nikẹ́ni tí jọ́sìn tọ́sí lódodo àfọlọ́wọ́ bá allah muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹrúṣẹ́ ọlọ́wọ́ bá sì ní pẹ̀lú wa tuqima as-salah kó sì máa kínu wákàtí márààrún kó máa kínu kó máa gbénu dúró lásìkò bákan náà wa tasuma ramadan kó gba ramadan wa tutiya zaka kó yẹ zaka wa tahujja al-bayt kó ṣe hajj ẹni sakata ilayhi sabila tó bá lówó tó sì ní kápá ọ̀nà ọ̀làní kí lára arákùnrin sọ arákùnrin ní sadaqta wọ muhammad òdodo ni umaru ní fa'ajibna lah abáṣẹ́mà yas'aluhu wa yusaddiquhu òun ló ń bí ànábì náà ló sọ pánà bí ó tún gba ìbéèrè ìbẹ̀lẹ̀ ara ti ń fún àwọn sàhábé pé ó dẹ̀ pín kankan ṣẹlẹ̀ àwọn àfáà ṣàlàyé pé ànábì sallallahu alaihi wasallam nípìnlẹ̀ òun gbọ́n ò mọ̀ pé Jibrilu ni ṣùgbọ́n gbà tọ́rọ̀ ń lọ ó padà mọ̀ pé Jibrilu ni torí pé kò wá níwà màláíkà ó wá níwà èèyàn níwà arákùnrin tàbí pé ní Dihiyatu al-Kalbi nínú àwọn sàhábà náà ó wá tó wọ́n sọ wáyé pé ya Muhammad wa Muhammad fa akhbirni anil iman kí náà ń pè ní ìmánì ìgbàgbọ́ tọ́lọ́wọ́ ọba tó fi rán àwọn ànábì rẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní al-iman ìtàn pè ní iman an tu'mina billah òun ní kó gbà lódodo tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ń bẹ ni ọba tó dá gbogbo nǹkan ni òun sì ní jọ́sìn tọ́sí lódodo wa malaikati kó gbà àwọn màláíkà rẹ̀ gbọ́ wa kutubi àwọn tírà Ọlọ́run wa rusuli àtàwọn òjíṣẹ́ Ọlọ́run wal yawmil akhir àti ọjọ́ kẹyìn kó nígbàgbọ́ sí wa tu'mina bil qadar kó tún wá nígbàgbọ́ sí kádàrá khairihi wa sharrihi èyí tó dùn nínú rẹ̀ àti tó korò tó bá ti wá débẹ̀ mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló ti wá ìdáka dúró níbẹ̀ ibi tá lọ gangan nìyẹn láàrin yìí anábì sallallahu alaihi wasallam ẹ̀rìgbà tó ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ ìnígbàgbọ́ nínú Ọlọ́run àwọn màláíkà àwọn tírà àwọn òjíṣẹ́ wa lànàbì ń fi sí ìmánì àkọ́kọ́ pé al-imanu billah an tu'mina billah kó nígbàgbọ́ nínú Ọlọ́run wa àti àwọn màláíkà rẹ̀ wa kutubi wa rusuli wal yawmil akhir gbà tó di ọ̀rọ̀ kádàrá anábì tí wọ́n rí pìtì pé wa tu'mina bil qadar kó tún wá nígbàgbọ́ nípa kádàrá àwọn afáṣẹ lára yìí pé òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn mu'jizat Ọlọ́run bá fún ni torí pé àwọn kó padà dìde láàrin àwọn mùsùlùmí lẹ́yìn ikú ànábì lẹ́yìn ikú àwọn sàhábà tí wọ́n mọ̀ ẹja kádàrá níyàn pé kò sí kádàrá ẹ̀rí ẹ̀rọ ni wà wọ́n lè mọ̀ ẹja sí wáwù yẹn bí ṣe wáwù yìí ṣe wáwù láti lè bàyá nìní
àbí wà olùdánẹ́sìkì àbí wà àbí wà tí ń belé rẹ̀ lọ́wọ́ ó bẹ̀ tó mẹ́wàá wọ́n bá sí rújú ẹ̀rí Ànábì ní wà tó mina bil qadar. Abdullahi ibn Umar wa kó tàdí sí yẹn dé òpin wa kó tiẹ̀ fún àwọn ẹni wọ̀nyí ó ní kan mú lọ bá àwọn ẹni wọ̀nyí. níbi dá sí pé mùsùlùmí ó lè jẹ́ mùsùlùmí àfi kó o nígbàgbọ́ nípa kádàrà ó sì lè jẹ́ mùsùlùmí àfi kó o mọ́ kọjá àlà lórí ọ̀rọ̀ kádàrà tó o nígbàgbọ́ sí. so al-qadar taari yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alita mú wá fún wa òní sirrullah kọ̀kọ́ ọlọ́run ni ló fi jẹ́ sí pé al-qadar taari yìí ó ní maratib ó ní ìpele kádàrà ìpele mẹ́rin ni bí yóò bá nígbàgbọ́ nípa ìpele mẹ́rẹ̀ẹ̀rin yìí kò nígbàgbọ́ nípa kádàrà. alákọ̀ọ́kọ́ òun náà ni ilmullah kí a gbà ìpẹ́lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ìmọ̀ ọlọ́run ó ṣíwájú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. ìmọ̀ ọlọ́run kí n tó ṣẹlẹ̀ ọlọ́run ti nímọ̀ nípa ẹ̀ ká fi ìmọ̀ fọ́lọ́run in tó ṣẹlẹ̀ lọ́wọ́ ọlọ́run nímọ̀ nípa ẹ̀ in tó ò tí ṣẹlẹ̀ ọlọ́run nímọ̀ nípa ẹ̀ tàná ọlọ́run nímọ̀ nípa ẹ̀. yìí jẹ́ àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kitabatullah ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ti kọ kalẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá nínú suratul hajj ọlọ́run Allah subhanahu wa ta'ala ní bàtún ṣe lálàyé ọlọ́run ní alam tara ọlọ́run wa Muhammad sallallahu alaihi wasallam ó mani anna Allah ya'lamu ma fi samawati wa ma fi al-ardi ọlọ́run lóhun lọ́wọ́ bá Allah òun nímọ̀ nípa gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nílẹ̀ ẹ̀rí òun nímọ̀ nípa gbogbo tí ń bẹ ní sánmà àti tí ń bẹ nílẹ̀ wọ́n ní inna dhalika fi kitab eléyìí ń bẹ nínú kíni kitab in tí ń bẹ nínú kitab in tó kọ́ bẹ̀ ni áyà yìí ẹ̀rí ni lórí wípé ìmọ̀ ọlọ́run ti ṣíwájú gbogbo nǹkan. Aya yìí ẹ̀rí ni wípé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó ti pàkọ́ sílẹ̀ lórí gbogbo nǹkan kí ni ó ṣẹlẹ̀ nílé ayé kí ni ò ní ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí ẹ kí ni ò ní ṣẹlẹ̀ sí ẹ kí ló ní kí ló ní. aya yìí Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní inna dhalika ala Allahi yasir Ọlọ́run ní tó ń sọ yìí ó rọrùn fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. nínú Sahih Muslim hadith Abu afáwọn Abu Hurairah radiyallahu ta'ala anhu ọ̀nà Nabi sallallahu alaihi wasallam ní inna Allah dáadájú Ọlọ́run bá Allah qad kataba maqadira al-khalaiq Ọlọ́run bá ti kọ kádàrá gbogbo nǹkan al-khalaiq khalaiq àwọn ẹ̀dá àwọn èèyàn ẹ̀dá ni wá nífọ̀síwẹ́wẹ́ wa lọ́kùnrin wa lóbìnrin wa nífọ̀síwẹ́wẹ́ wa ní gíga wa ní dúdú wa nífọ̀síwẹ́wẹ́ wa ẹni tí ó lówó ẹni tí ò ní ní nífọ̀síwẹ́wẹ́ wa ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ kèfèrí nífọ̀síwẹ́wẹ́ wa ibi tá gbé ibi tá ní gbé nígbà wọn láde ilé ayé kí láṣẹ ilé ayé kí lájẹ kí láàmú ìgbà wọn la máa kú kí ni àtúmọ̀tọ́ wa lálẹ́ kìyàmọ̀ nífọ̀síwẹ́wẹ́ tó máa dé ènìyàn nìyí. bẹ́ẹ̀ náà ni gbogbo tó lọ́ọ́ bá dá lórí àwọn àlùjànnú lórí àwọn màláíkà lórí ẹran lórí tó mí lórí tí ò mí. òṣèlú Muhammad sallallahu alaihi wasallam oní ọlọ́run bá ti kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ ẹ̀rí 50,000 sanatin 50,000 years qabla an yakhluqa as-samawati wal ardi kọ́lá tó dá sánmà àti ilẹ̀ láìsí méjì ìdá sánmà àti ilẹ̀ ó ṣíwájú ìdá ádámà láìsí méjì ìdá ádámà ó ṣíwájú ìdá oníkálukú wa àbẹ́ ẹ̀kọ́ ni a máa tẹ̀lé Charles Darwin tó ní ọ̀bọ ni wá àìṣe ọ̀bọ àtàrà ádámọ̀ láti jáde ádámọ̀ tàtàrà rẹ̀ jáde yìí kọ́lọ́run tó dá ádámọ̀ lọ ní sánmà tí ń bẹ nílẹ̀ tí ń bẹ kí ọlọ́run tó dá sánmà àti ilẹ̀ lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala 50,000 before the time gbogbo ti wà lákọsílẹ̀
ní tó dún yẹn àwọn aláìsẹ̀ mọ̀ pé dún ni pé máa dún ni àmọ̀ tẹ́lẹ̀ pé máa dún ọlọ́run ti mọ̀ kó tó dá wa kódà kó tó dá ẹni tó ṣe jẹ́ ẹ́ńdínì yẹn kódà 50,000 years kí sámà àtìlẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ àkọsílẹ̀ ti wà lọ́dọ̀ náà ó ti yẹ ló dá sí pé nǹkan ẹlẹ́ẹ̀kejì tí èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ sí nípa ọ̀rọ̀ kádàrá òun ni wípé kágbà yìí pé gbogbo nǹkan pátá tí ń bẹ nínú àkọsílẹ̀ lọ́dọ̀ náà ẹ̀wà ní ìka wá sọ yìí tí ń bẹ nínú àkọsílẹ̀ lọ́dọ̀ náà báyìí tọ́lọ́run bá nímọ̀ nípa rẹ̀ yìí kó tó dá gbogbo tó dá la yubaddal wala yughayyar kò yí padà kì í yí padà oníbẹ̀nú láwù mahfuz lẹ́yìn ìgbàfẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó dá omi tó dá arashi rẹ̀ tó dá atẹ́gùn ọlọ́run wá dá gègé ó dá gègé ẹ̀rí bà tó dá gègé tán ọlọ́run wá ń sọ fún gègé pé ìwọ gègé uktub mọ́ ọkọ gègé ní ma aktub wọ́n lọ́wọ́ kí ní kí n kọ́ ọlọ́run ní uktub al-ashya hatta qiyam as-sa'a mọ́ ọkọ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ títí tálìkẹ́ mọ̀bùdé gègé sì kọ́ lára tó kọ́ níjọ́ náà òun náà ní pé jẹ́ nìyẹn ìgbà tó dákẹ́ náà nù subhanallah ó kọ́ gbogbo ẹ̀ kalẹ̀ èyàn gbọ́dọ̀ takò ọlọ́run ní òun náà bá Allah subhanahu wa ta'ala oníwà katabna akọ ala bani isra'ila lórí bani isra'ila bó ti ẹ̀dá pé kíkọ yìí kíkọ ṣẹ̀ríà ni ṣùgbọ́n kíkọ ṣẹ̀ríà àti kíkọ ìrádà wọ́n so mọ́ra wọn àsìkò lè gbà wá ní nínú àwọn kòtẹ́ ká málà yọ lórí ẹni so kìtàbà ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìpele kádàrá tí yóò gbọdọ̀ mọ́ nígbàgbọ́ sí òun náà ni alkhalqu kágbà ìpọ́nà ọba Allah subhanahu wa ta'ala òun ló dá gbogbo nǹkan ó dá gbogbo nǹkan ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu yìí khaliquhu huwa Allah ẹni tó dá lọ́lọ́run tàbá mí ọlọ́run lára ẹ̀dá ọlọ́run bá ní níta bá sọ níta bá ṣe abẹ̀rẹ̀ mú nǹkan adúró mú nǹkan alọ́wájú alọ́sẹ́yìn à ń sùn à ń jẹun à ń kírun kódà ẹni tó ń ṣẹbọ ó ṣá ọlọ́run ló dá khaliqu kulli shay'in gbogbo nǹkan pátá lọ́lọ́run bá dá ata iblis ash-shaytanu rajim kò sẹ́ni tó dá fọlọ́run bá Allah ọlọ́run ni wa kulla shay'in khalaqnahu biqadarin wa ma amruna illa wahidatin kalamhin bilbasari ọlọ́run ni gbogbo nǹkan pátá lówó lọ́wọ́ bá dá wa kulla shay'in khalaqnahu òun la dá òun lọ́wọ́ bá dá biqadarin ó dá pẹ̀lú òǹdíwọ̀n sabbi isma rabbikal a'la alladhi khalaqa fasawwa walladhi qaddara fahada kò sí tọ́lọ̀ bá dá tí òun òǹdíwọ̀n bí ẹ bá ra kan lẹ́ni àwọn òmùgbà tí ó bàjẹ́ ọlọ́run mọ àwọn tààrà ó ti kọ́ kakalẹ̀ òun ń tààrà ọlọ́run ló dá àwọn tààrà nǹkan ọlọ́run ló dá ìgbà tí nǹkan tààrà tí ó bàjẹ́ ìmọ̀ ẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló dá gbogbo nǹkan pátá ilé gbọ́dọ̀ jókòó lórí ẹ̀mí wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé almashiya lórí ẹlẹ́ẹ̀kẹta yìí aṣọ fúnra wa pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ni ó dá gbogbo nǹkan kìí ṣe tọ́lọ̀ wọn ní tàà ti mọ̀ o ní tàà ti mọ̀ kọ́ o ó kó sínú ní tàà ti mọ̀ àti ní tàà mọ̀ tọ́lọ̀ ti dá sẹ́yìn tàà mọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ ẹranko wọ́n láwọn ẹranko kan bẹ tó dá sí pé irun pa rẹ̀ ni wọ́n rí kò sí láyé mọ́ wọ́n ní kò sí mọ́ wọ́n á dárúkọ wá ní lára ẹni dinosaur orúkọ yẹn ò kàn wá ṣùgbọ́n a mọ̀ yìí pé àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dá
táàmọ̀ ń bẹ ìtọ́lọ́wọ́ bá dá táàmọ̀ àti ìtọ́lọ́wọ́ bá dá táàmọ̀ àti tí a ẹ̀ṣẹ̀ ń rí sí ìtàn ń gbé jáde ọlọ́run ló dá àti nǹkan míì tí ò tí ì jáde títí táfi kúrò lé ayé ọlọ́run ló dá wọn àti bàálù àti gbogbo anything tó bá ti ń bẹ táàmọ̀ báyìí ń bẹ báyìí ọlọ́run ló dá àwọn kan míì wá ń bẹ táàmọ̀ ọlọ́run ló dá wọn iye ìran ẹja tí ń bẹ nínú omi ó lé ní 4 million ẹ má bí ẹ pé ìdáwó ìlú mọ̀ kí ló mọ̀ sọ ó lè kájú 10 lọ ṣùgbọ́n iye species ẹja tó wà nínú omi ó lé 4 million iye ewé tíyẹn máa jẹ tó máa ní ewé tó wà láyé yìí mẹ́rin ló mọ̀ tó bá ka ẹ̀fọ́ nílẹ̀ Yorùbá ó lè ka 15 ó tún fi Yíbò sí ẹ lè ka 50 Haúsá sí ẹ lè ka 100 ṣùgbọ́n iye ewé tó wúlò fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lé ní 10 million gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ni tó dá wọn o Ọlọ́run bá ló dá wọn ẹ̀rí bákan náà almashi'a òun ni wípé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ọba yìí in tí bá wù ní máa ṣe wa ma tasha'una Ọlọ́run lè fẹ́ kankan illa yasha Allah àfitọ́lọ́run bá fẹ́ mashi'a Ọlọ́run bá ní a lè fẹ́ kankan àfitọ́lọ́run bá fẹ́ tó wá rí bẹ́ẹ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a máa fẹ́ nígbà míì ìta fẹ́ ẹ̀rí ìtọ́lọ́run sọ pé ká fẹ́ lásìkò kan ó lè ṣe déédéé ìtọ́lọ́run ó ṣe fún wa nínú ṣíṣe rẹ̀ ó sì lè ṣe déédéé ìtọ́lọ́run bó ní ṣe fún wa ìgbà mí àmọ́ tọrọ nǹkan tó ní ìtọ́lọ́run bó fún wa so mọ̀ṣíyà agbọ́dọ̀ nígbàgbọ́ ẹ̀rí yá fún wa lùmọ̀ yẹ̀ṣà àmọ́ ṣe ń tó wù ẹlẹ́ẹ̀kẹ́ni òun náà ni a ti sọ al-ilmu al-kitaba al-mashiya then al-khalqu a ti sọ yẹn náà ó ti pé mẹ́rin nísìn so àwọn kan mẹ́rin yìí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹ̀rí ká tó dánu dúró agbọ̀nà méjì kan bẹ tó yẹ káìtì yàn alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní èròǹgbà rẹ̀ méjì ni èròǹgbà rẹ̀ kan òun lórí gbogbo ntọ́lọ́wọ́n bá dá pátá tó dá sí wípé bọ́lọ̀ ṣe dá wọn kò sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn àní kápá lórí ẹ̀ rárá ọlọ́wọ́n bó fún wa ní làákàyè wípé ókè eléyìí àfẹ́kórí bẹ́ẹ̀ mi ìṣẹ́lẹ̀ bí àpẹẹrẹ nísìn ọlọ́wọ́n bá dá alẹ́ ó dá òru ǹjẹ́ rọrùn fẹ́ nìkan kó ní mi ìfẹ́ òru jàre mi ìfẹ́ òru tó wà fẹ́ òru ǹjẹ́ rọrùn kò pọ́síwù òjò ló rọ̀ yìí padà mi ìfẹ́ òjò mo fẹ́ ran dá òrùn tèmi yọ díẹ̀ báyìí kò pọ́síwù ìfẹ́sìn ní kápá lórí yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni iradatu shar'iyya ìyẹn ni tọ́lọ́wọ́n ọba fẹ́ tó gbèrò tó dá sí pé òfin ìyẹn ló rán àwọn ànábì sí eléyìí tá a kọ́ mú wáyìí ọlọ́run bò ní bí wá nípa o kò ní bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ òjò kò ní bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ òrùn o kò ní bẹ́ẹ̀ nípa bó ṣe ga o bó ṣe kúrò mo àga mo rẹ̀ fẹ́ kúrú kò pọ́síbù mo kúrú mo fẹ́ ga kò pọ́síbù ẹsẹ̀ mi ń jẹ́ mẹ́ta mo fẹ́ jẹ́ ara bá ṣe rí ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni kò lọ́wọ́ bò ní bí wá nìyẹn ṣùgbọ́n èyí tí ó bí wá òun ló rán àwọn ló torí ẹ̀gbá àwọn ànábì dìde ìyẹn ló fi sọ síra kalẹ̀ Al-Qur'an ló fi sọ súnà kalẹ̀ ìyẹn ni eléyìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn aníkàpá ká tẹ̀lé aníkàpá ká má tẹ̀lé ká má kà sí wa létí ilé ìtàn sọ ìwé tẹ́fà yìí sọ ilé yóò kàn mí jáde ilé ìlú kan ni à ń sọ̀rọ̀ pé Nàìjíríà da epo ti di $145 nísìn $1 ti di $352 wọ́n ń sọ̀rọ̀ kádàrá kankan ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní kápá yẹn ti àríyá yẹn wà fún wa tó ti yé ìyẹn lọ́wọ́ bó bẹ ní kálukú wa ló dá sí pé a gbọ́dọ̀ jẹ́ kí làákà ìtọ́lọ́wọ́n bá fún wa káwá fi dá òfin ọlọ́wọ́n bá nù eléyìí gbọ́dọ̀ wáyé á juwọ́lẹ̀ fún ni ọlọ́wọ́n bá fẹ́ ó gbèrú ẹ̀ ó sì fẹ́ fún wa tó fi sọ tírà kalẹ̀ fún wa. bákan náà agbọ́ni ní ẹlẹ́kejì náà ni wípé ǹjẹ́ a lè fi kádàrá
ká fi tako kádàrá yẹn ni ká mú kádàrá pàdé kádàrá aṣọ fúnra wa pé ọmọ ẹ̀dá ènìyàn kádàrá ni wá àbí òfin ọlọ́run kádàrá náà ni ẹ̀sìn Islam kádàrá náà ni ǹjẹ́ àlè yìí lè fi kádàrá pàdé kádàrá bẹ́ẹ̀ ni a máa ń fi kádàrá pàdé kádàrá ní gbogbo gbàkígbà tí àdánwò bá ti kàn wá kágbà pọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá èèyàn kú kò sówó kò sómi kò sálàáfíà àìríjẹ ó wọ́n ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n lọ́run nítorí kádàrá lílì títí àwọn àfi kádàrá òun ni ká gbìyànjú bóò láṣe kúrò nínú ìdààmú yìí ẹni tó sick yóò lọ sọ́spítù ìlọsọ́spítù kí nìyẹn náà kádàrá ni a fi kádàrá tọ́lọ́run bá kádàrá àwọn àfi kádàrá tọ́lọ́run bá kádàrá ká lọ wáwòsàn kádàrá nìyẹn náà bákan náà lábẹ́ eléyìí ká fi kádàrá ntí ọlọ́run ọba tó kádàrá ẹ̀rí ká fi pàdé kádàrá ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó mẹ́ni tí ó wọ̀ náà ó mẹ́ni tí ó wà Jánnà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run wa sọ tírà kalẹ̀ kádàrá náà nìyẹn náà àwọn àfin tọ́lọ́run ọba tó sọ kalẹ̀ nínú òfin á fi pàdé ntàfẹ́ kí la fẹ́ yẹn ní tọ́lọ́run ọba kádàrá mú wa pé àwọn Jánnà pátánábì sọ pé alábìnrin ẹ̀yìn sábẹ́ ẹgbọ́ gbogbo ẹni tí ó wọ̀ náà orúkọ wọn ń bẹ nínú ìwé tí Jibril fi hàn mí gbogbo ẹni tí ó sì wà Jánnà orúkọ wọn ń bẹ nínú ìwé tí Jibril fi hàn mí ọ̀sàbẹ́ ni afalana tẹ́kìl tó bá rí bẹ́ẹ̀ ká má wò lè ṣe kankan máa ń gbà náà nìyẹn torí pé ẹni tó wà wọ̀ náà yóò wọ̀ náà yóò wà Jánnà yóò wà Jánnà arábìnrin là kò rí bẹ́ẹ̀ ìmọ̀lù ẹ̀sìn tó bá yẹ kẹ́ ẹ̀ ṣe fakullu muyassari lima khuliqa lahu gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣàṣerọrùn lórí iṣẹ́ tó bá ń ṣàṣerọrùn tó bá ti rọrùn fún ẹ wọn náà mọ kádàrá rẹ̀ tó bá yẹ pé igbó ló bá rọrùn fún láti mọ fà ó sì mọ kádàrá rẹ̀ tó bá yẹ pé ìzìnà ló rọrùn fún ẹ ó sì mọ kádàrá rẹ̀ tó bá yẹ pé ìrun ìjọsìn fọlọ ló rọrùn fún ẹ ó sì mọ kádàrá rẹ̀ alẹ́bí wa máa yà wà nínú sọ́tù wàlẹ́yìn sọ́tù lẹ́yìn ó ní fa'amma man a'ata wattaqa wa sadaqa bil husna fasanuyassiruhu lil yusra ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó dá sí pé àtọ́ ìmọ̀ tọrẹ wattaqa ẹ̀rí ó sì páyọ̀ ọlọ́run bákan náà àtúmọ̀ ṣe sàdákọ̀ ọlọ́run ní fasanuyassiruhu lil yusra fasanuyassiruhu lil yusra ẹni yìí á ṣe gbogbo nǹkan ní rọrùn fún ẹ̀rí pẹ́ nìyí kí ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ ẹbí àbí iṣẹ́ eré iṣẹ́ eré tó ń ṣe yìí kádàrá ni àbí wọ́n ti pàdé kí ni kádàrá ọlọ́run lóhun ló kádàrá rẹ̀ pé orí ló jẹ títí ẹ̀ bákan náà wa amma man bakhila wastagna ẹni tó ṣàhùn wastagna tó ó kọ̀ láti má nà ó sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run ní fasanuyassiruhu lil usra ọlọ́run ní òun náà ṣe rọrùn fún ẹ̀rí fasanuyassiruhu gbogbo ẹ̀ ìrọ̀rùn náà gbogbo ẹ̀ ìrọ̀rùn ní ṣùgbọ́n ìrọ̀rùn títí ẹ̀ ń kọ́ kí nígbẹ̀yìn ẹ̀ ilé kòkó ni tó ti yé àdúà ṣé máa ń dá kádàrá padà bí kì í dá kádàrá padà torí yóò padà jáde nínú béèrè kò sí nǹkan kan tí máa ń dá kádàrá padà tó ti yé ká gbọ́ yé dáadáa kò sí tí máa dá kádàrá tí máa dá padà tá a bá ń sọ yẹn ni alqadar almahtur kò sí tí máa ń dá padà yẹn ní tọ́lọ́run bá ní kí kọ́lámù kó sún láwù mahfuz kò sí tí máa ń yí padà ṣùgbọ́n nínú fífẹ́ ọlọ́run nínú agbára ọlọ́run ó fi àwọn kankan nínú àwọn in tí ó ṣe nínú àwọn in tí ó ṣẹlẹ̀ sí àwọn ẹrúsìn rẹ̀ àwọn in tó dá ó fi mọ àwọn apá kan nínú àwọn màláíkà láwọn àsìkò kọ̀ọ̀kan àwọn eléyìí tá a bá ṣiṣẹ́ olóore kìí ṣàdúrà nìkan bí ẹ bá ṣàdúrà ọlọ́run máa ń yí padà kúrò lọ́wọ́ màláíkà yẹn làwọn afáwọn ń pè ní alqadar almu'allaq kò sí tá a lè fi wé nínú alámọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nílé ayé walillahil mathal a'la ṣùgbọ́n tó lè súnmọ́ wa díẹ̀ tó lè súnmọ́ wa òun ni bí
bàbá ẹ̀rí bàbá ti gbèrò pé ókè ọmọ mi báyìí 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 ọmọ náà wà ní kòkó kò mọ́ gángan o ó ti wá ní plan kalẹ̀ pé báyìí 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 bàbá wa travel plan yìí ó wá fi kalẹ̀ fún ẹni tí ó bá jẹ́ alámòjútó tí bàbá tún sanwó fún ẹ̀rí pé ẹni yìí ò lè sọ wípé gbogbo tí bàbá fẹ́ lórí ọmọ yìí ò lélẹ̀ no bàbá lè change ẹ̀mọ́ lọ́wọ́ akànmẹ́lẹ̀ ìwà súnmọ́ wa ni àpẹẹrẹ tọ́lọ́run bá jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ so in tí mẹ́lẹ́dọ̀ ọlọ́run kò sí nǹkan tí ó lè yí padà ọlọ́run ni yamhullahu ma yasha ọlọ́run ní tó bá wò òun a máa parẹ́ tó bá wò òun yẹn ní tí ń bẹ lọ́wọ́ màláíkà ẹ̀rí wa yuthbit tó bá sì wò òun lọ́wọ́ bá òun wá fílẹ̀ kó òun má parẹ́ ṣùgbọ́n wa indahu ummul kitab ìyá tíra gangan ìyá tíra kára gangan ọ̀dọ̀ wọn náà bá ló wà tó ti yé so kádàrá ọ̀dọ̀ ọlọ́run kì í parẹ́ kì í kò sí tó lè mú kúrò yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtìmọ̀ lọ́wọ́ àwọn màláíkà pẹ̀lú ṣe olóore wa pẹ̀lú àdúrà wa pẹ̀lú ṣe dáadáa sáwọn òbí wa pẹ̀lú gbogbo tánà bí sọ fún wa pé tẹ bá ṣe léyìí yóò lékún oore tẹ bá ṣe léyìí yóò lékún àlùbáríkà tẹ bá ṣe léyìí yóò lékún arísìkí tẹ bá ṣe léyìí yóò lékún gbogbo ẹ̀mí gbogbo léyìí lọ́wọ́ àwọn màláíkà ní tọ́lá àwọn màláíkà gan ò mọ pàápàá ìpínlẹ̀ wa gangan kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún wa ibi tí a ti dánu dúró ní ọ̀rọ̀ pọ̀ tafẹ́ bá wa sọ bẹ̀rẹ̀ torí àsìkò wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallam assalamu alaikum wa rahmatullah. Alhamdulillah, jazakumullahu khairan. Kí Ọlọ́run kí wa san fún wa lẹ́san.